ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين adúpẹ́ fún Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún annabi wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ Ọlọ́run bá ní ṣe fún annabi wa Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ẹni tí wọ́n ti rìn náà tí wọ́n sì ti gúnlẹ̀ dáadáa nínú àwọn sàábé àtàwọn tabi'in àtàwọn tabi'in fi dórí gbogbo àwọn àfáà wa dáadáa lórí àwọn bàbá wa dáadáa lórí àwọn ìyá wa dáadáa lórí àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa àwọn alájọṣe wa àwọn ọ̀rẹ́ wa àwọn ọmọ kéwú wa dáadáa tí wọ́n ti gúnlẹ̀ lójú ọ̀nà iṣẹ́ yìí tí wọ́n ti kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn bá ní gbàbọ̀ wọn o gbogbo àwa tá a wá wà tá a ṣẹ́kù láyé tá a wà lórí ọ̀nà yìí tá a wá sí kù lórí ìrìn àjò tá a ń lọ tá a ń bọ̀ Ọlọ́run já gúnlẹ̀ dáadáa ń bẹ̀ o káwa náà gúnlẹ̀ pẹ̀lú ìmánì káwa náà gúnlẹ̀ pẹ̀lú Islam káwa náà déwájú Ọlọ́run pẹ̀lú Ìsìláàmù kọ́lọ́run wá gba Ìsìláàmù náà lọ́wọ́ wa kó gbaṣẹ́ náà lọ́wọ́ wa kó gbàrun wa kó gbàwẹ̀ wa kó gba náfìlà wa kó gba sàrà wa gbogbo ìgbìyànjú wa látara kí Ìsìláàmù ó lè dá ọlọ́mọṣà ìgbàfẹ́ nìkọ̀ọ̀kan wa o agbábẹ́ sàdúrà fún gbogbo àwọn ọmọ bàbá wa Saifuddeen Àríkọ́ṣe tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìnáwó lórí iléeṣẹ́ Sunna TV Yorùbá yìí ọlọ́mọjọ dàrú fún wọn láéláyé o bákan náà ni abẹ́lọ́hún fún gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ Sunna TV Yorùbá náà lọ́kùnrin wọn lóbìnrin wọn Ọlọ́run má dààmú wọn má yẹ̀yẹ́ wọn má dójútì wọn má padà lẹ́yìn wọn Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ wá ń gbọ́ wa nílé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tẹ́ ń kọ́ ẹ̀kọ́ ní gbogbo ìgbà àánú Ọlọ́run àtàtìlẹ́yìn rẹ̀ Ọlọ́run jẹ́ ó tún lékún lọ́dọ̀ tí náà ilé yín Ọlọ́run jẹ́ ó máa dùn o ibi iṣẹ́ yín Ọlọ́run jẹ́ ó máa dùn o àdúgbò yín Ọlọ́run jẹ́ ó máa dùn o gbogbo àdáwọ́lé yín Ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa gbogbo èyí tẹ́ ti ń dúpẹ́ lórí ẹ̀ ẹni sunkún ẹni bànújẹ́ lórí rẹ̀ wọ́n ṣàdúrà fún gbogbo àwọn àfáà wa tí wọ́n ń gba orí ìkànnì yìí láti wá jíṣẹ́ Ọlọ́run mọ gbogbo wọn látòkè délẹ̀ Ọlọ́run ìṣọ́ rẹ̀ ààbò rẹ̀ jẹ́ ọmọ ọbẹ̀ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wọn mọ́ yọ àwa náà lẹ̀ ń bẹ́ẹ̀ járí kẹ̀ jára àánú járí ìdáàbòbò járí ìṣọ́ wá fún wa ní gúngún ẹ̀mí látàrí ẹ̀sìn Ìsìláàmù yìí kó o sì gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. ẹ rí ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tí a fẹ́ mú wá lónìí òun náà ní ọ̀rọ̀ nípa àsọọ́lẹ̀ ta ni àsọọ́lẹ̀ tí òkú sọ ńjọ́ tí ń bẹ láyé ó sọ àwọn ọ̀rọ̀ kan kalẹ̀ ó wá jáde kó láyé àwọn ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí kí ló yẹ ká ṣe lára rẹ̀
àsọsílẹ̀ òkú ní Lárúbáwá à ń pè ní alwasiyya. Alwasiyyatu ọ̀rọ̀ tí ẹni tó kú sọ kalẹ̀ pé ẹ bá mi ṣe nǹkan báyìí, ẹ bá mi ṣe nǹkan báyìí. Ká tó lọ síbi ọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn olóyìnbó wọ́n ń pè ní testament. Le testament in tó kú sọ kalẹ̀. Kí ojú wo ni òfin Ọlọ́run àti ṣẹ̀ríà fi wò ó? Ṣófin Ọlọ́run fọwọ́ sí àbí ò fọwọ́ sí? Èwo lọ́kọ̀, èwo ni ọkọ̀? Ẹ jẹ́ á jọ rìnrìn àjò yìí láàrin ìṣẹ́jú díẹ̀ fẹ́rẹ́ tí ó pọ̀ jù. Hadisi kan bẹ ní abala yìí tó yẹ ká kà, kọkùnrin ó gbọ́ kóbìnrin ó gbọ́. Ó lè dẹ́rù bà ẹ́, ó lè má dẹ́rù bà ẹ́, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ni kó mọ hadisi yìí. Hadisi ni Abdullah ibn Umar radiyallahu anhuma anna Rasulullah sallallahu alayhi wa sallam. Ẹgbà wá ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Abdallah ọmọ Umar, ìyọ́nú Ọlọ́run kó lọ bá Abdallah àti bàbá rẹ̀, wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú ọ̀rọ̀ wípé ma haqqu mri'in muslim lahu shay'un yu'si fihi yabitu laylatayni illa wa wasiyyatuhu maktubatun indah. Ànábì wa Muhammad ó jẹ́ ó yé wa wípé gbogbo ẹnikẹ́ni nínú yín tẹ́ ń jẹ́ mùsùlùmí o, tó bá mọ̀ wípé ọ̀rọ̀ kan sí kejì ń bẹ́lẹ̀ tóun fẹ́ sọ fáwọn èèyàn tí wọ́n máa mú un lò nígbà tóun ò bá sí láyé mọ́. Ànábì tẹnumọ́ wípé o gbọ́dọ̀ sunrun méjì tẹ̀lé ara wọn lálẹ́, àyàfi kí ìntọ́ fẹ́ kí wọ́n ó ṣe yàsọ́lẹ̀ rẹ̀ yìí, àyàfi kó ya kọ́ sínú ìwé kó sì máa bẹ nítòsí rẹ̀. Ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé ikú òdíjọ́, àrùn òdóṣù, ìntọ́ ọba ní sọ́ọ́lẹ̀ sọ kọ́ wà ní kíkọ. Máa lákọọ́lẹ̀ ọ̀rọ̀ fúnra rẹ̀, máa lákọọ́lẹ̀ ọ̀rọ̀ fáwọn tí ń bá ọ gbé, máa lákọọ́lẹ̀ ọ̀rọ̀ fáwọn tó mọ̀ ọ́, máa lákọọ́lẹ̀ ọ̀rọ̀ fún gbogbo àwọn tẹ́ jọ ń ṣe nǹkan. Bọ́ọ̀ ralẹ̀ kọ́, bọ́ọ̀ kọ́lé kọ́, bọ́ọ̀ lọ́rẹ̀ kọ́, bọ́ọ̀ yáwó kọ́, bọ́ọ̀ sanwó kọ́, máa kọ́. Àsọọ́lẹ̀ ni, àkọọ́lẹ̀ ló ń kọ́ ni. Tó bá tún wá sọ àsọọ́lẹ̀ lórí ẹ̀, tí àsọọ́lẹ̀ bá rí àkọọ́lẹ̀ kè fún wàhálà. Bàbá kọ ọ́ kalẹ̀, bẹ́ẹ̀ ni bàbá sì tún sọ ọ́ kalẹ̀. Ẹni pé tí méjèèjì bá ń tẹ̀lé ara wọn níbi àpín ogún kìí sí ìjà, kìí sí wàhálà. Hadisi tá a kà yìí muttafaqun alayhi. Bàbá wa Muslim àti bàbá wa Buhari tí wọ́n jẹ́ ẹlẹ́gbàá wa hadisi, àwọn méjèèjì wọ́n pawọ́pọ̀, wọ́n ní hadisi tó lálàáfíà dáadáa ni. Ẹ wá rí o, wazada Muslimun, sàábẹ́dà àfáà wa Muslim olùgbàwá hadisi wá fi kún fún wa wípé o qala Abdullah ibn Umar ma marrat alayya laylatun منذ سمعت رسول الله صلى الله عليه وسلم قال ذلك إلا وعندي وصيتي. الله أكبر الله أكبر الله أكبر. àwọn sàábé dáadáa rèé. Abdallah ọmọ Umar tó gba hadisi wá, ó wá ń sọ fún wa wípé látijọ́ tí òun ti gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kò sí alẹ́ ẹjọ́ kan tóun ó fẹ́ sùn tóun ò ní kọ àkọọ́lẹ̀ ńlẹ̀, àsọọ́lẹ̀ tóun ò ní sọ, kóun kọ́ọ́lẹ̀ sírú ìwé tóun ó gbé sẹ́gbẹ̀ẹ́ ti tòun ó fi sùn. Torí pé ilẹ̀ lè mọ́ láàárọ̀ ọjọ́ kejì kó di wípé ẹni Ọlọ́run ti lọ o. Ọlọ́run jágùn lẹ́mìí lórí dáadáa. Ọ̀dà àsọọ́lẹ̀ yìí kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Mal muradu bil wasiyya, kí ni tá ń pè ní àsọọ́lẹ̀? Òun náà ni al-amru bi tasarrufi bil mali ba'da al-maut bi tabarru' wa nahwi. In tá a gbà lérò pẹ̀lú ká sọ àsọọ́lẹ̀ o, òun náà ni wípé kéèyàn ó ṣe ìtọ́ka kan, kéèyàn ó ṣe ìtọ́sọ́nà kan, kéèyàn ó pa àwọn àṣẹ kan lérí owó téèyàn ní ńgbà téèyàn bá fẹ́ kú, wípé ọ̀dà o, owó mi báyìí ẹ fi ṣe báyìí fún mi, tí ó máa wá jẹ́ gẹ́gẹ́ bí sàrà àbí gẹ́gẹ́ bí iṣẹ́ Ọlọ́run kan. Ẹ mú inú owó mi báyìí, ẹ náà sí báyìí, ẹ fi ṣe báyìí, tí ó máa jẹ́ bí ìtọ́ka kan sójú ọ̀nà iṣẹ́ Ọlọ́run. In tá ń pè ní wàsíyà nù.
òun ní ń jẹ́ wàsíyà. kí ni ìpìlẹ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà? ǹjọ́ fẹsẹ̀ múlẹ̀? al-aslu fil wasiyya annaha mustahabba. ayọ́nú sí, ṣẹ̀ríà faramọ́, ṣẹ̀ríà ní kò sí láìfí ń bẹ̀, ṣùgbọ́n kìí sọ̀rọ̀ yẹn o. ṣùgbọ́n ṣẹ̀ríà fàyè ńlẹ̀ wípé ká kọ wàsíyà yìí dáadáa ni, ìǹtọ́ dáa ni, ìǹtà fọwọ́ sí ni. liman taraka malan kathiran zaidan an hajatil waratha. fún gbogbo ẹni tá a mọ̀ ní pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó pọ̀ dáadáa, tí owó ìtayọ tí àwọn ẹni tó fi lẹ̀, owó ìtayọ táwọn nìkan lè máa ná ọ̀pọ̀ dáadáa. tówó bá pọ̀ lọ́wọ́ ẹni, tí nǹkan ní bá pọ̀ lọ́wọ́ ẹni, bírú ẹni bẹ́ẹ̀ bá ń lọ sálìkìyámà, kò sí láì fi ń bi kọ́ sọ wípé ẹ sì mú díẹ̀ báyìí, ẹ fi lọ́ọ́ bá mi ń ṣiṣẹ́ báyìí, ẹ kọ́ mọ́sálásí fún mi lórúkọ, ẹ wa kànga lórúkọ, ẹ ná lé kéwú lórúkọ, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí. kò sí láì fi ń bẹ́ẹ̀ tí ìtọ́ bá fi ilẹ̀ bá tólẹ̀ dáadáa. àmẹ́ni tó yẹ kí n tó fi ilẹ̀ ò tí ì tọ́ àwọn tó fẹ́ gbógun pín, ó tún wá ṣe wàsíyà rẹpẹtẹ. wàhálà lọ dálẹ̀ gan, dá wàhálà ńlẹ̀ nu. ọlọ́mọṣẹ́ àṣàlékún àánú rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. hadisi wa ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run nínú ayé al-Qur'an tí Ọlọ́run bá àlékè ọlá ti sọ fún wa wípé kutiba alaykum idha hadara ahadukumul maut إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين. أتشلا رأي فنيو إذا حضر أحدكم الموت نقباتي كبادة وبانك لنوي إن ترك خيرا. كلمة خيرا توانبي أما فاجو يويكي المال الكثير أولنج خيرا owó tó pọ̀, owó tó tólẹ̀, owó tí ń dẹ́rù bà bùkátà, owó tí ń dẹ́rù bà àwọn ọmọ tí wọ́n fẹ́ jogún gangan. ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run mẹ́, kíkálukú ọgbà tiẹ̀ náà ni, kó sì lọ́ọ́ fi ìbẹ̀rù Ọlọ́run fi náà, torí ẹni tó ṣiṣẹ́ tóun fẹ́ jogún rẹ̀, òun náà fẹ́ lọ bí tí ẹni tó ṣiṣẹ́ ní lọ ńgbà tó bá yá o. kọ́lọ́run jẹ́ kọjọ́ jìnnà síra wọn. àwọn àfáà wọ́n sì panu pọ̀ lópin ìgbà tó fi Ọlọ́run ti sọ wípé ẹ kọ kalẹ̀, èyí tẹ́ni tó kú bá kọ kalẹ̀ lórí owó rẹ̀ tó pọ̀ wípé ẹ bá ń ṣe, ẹ tẹ̀lé rẹ̀ o. idha hadara ahadakumul mautu in taraka khayran wasiyyatu lil walidayni wal aqrabin. ó sọ àsọlẹ̀ fún bàbá rẹ̀, fún ìyá rẹ̀, ó sọ àsọlẹ̀ fáwọn tí wọ́n súnmọ́, ẹ bá ń ṣe báyìí, ẹ bá mi tún ṣe yìí, ẹ bá mi tún ṣe yìí, ẹ bá mi tún ṣe yìí. ó sọ kalẹ̀ láwọn nǹkan rẹ̀ lórí owó rẹ̀ tó pọ̀ tó tólẹ̀ ní dáadáa ló jẹ́ ọ̀rọ̀ yẹn ni pé ká ṣe. àwọn àfáà ìyọ́nú Ọlọ́run kó máa lọ bá wọn lápapọ̀ wọn ajma al-ulama rahimahumullah wa iyana jami'an, kí Ọlọ́run bá ní kẹ́ wọn kó sì ṣe kẹ́ àwa náà lérí wípé ká tẹ̀lé àsọ́ọ́lẹ̀ ẹni tó bá kú yìí dáadáa ló jẹ́ o. kódà agbọ́ tí àwọn bàbá wa Ibn Qudama tí wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé ajma al-ulama fi jamil amsar wal ansar ala jawazi al-wasiyya. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nílé lóko lájò nítòsí àtọ̀nà jíjìn, gbogbo wọn náà fọwọ́ sí wípé ká kọ àkọọ́lẹ̀ kalẹ̀, ká sì sọ àsọọ́lẹ̀ kalẹ̀, ṣẹ̀ríà fọwọ́ sí tí ò sí láì fi ń bẹ́ẹ̀. ṣùgbọ́n o, àsọsílẹ̀ yìí àwọn kan bẹ́ẹ̀ tí ó jẹ́ haramu àní gbà wọlé, àwọn kan bẹ́ẹ̀ tí ó jẹ́ ọ̀ranyàn a gbọ́dọ̀ tẹ̀lé rẹ̀, àwọn kan bẹ́ẹ̀ tí ó jà sí pé ní àkórìíra rẹ̀ ni o. ó ti sọ̀rọ̀ kalẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí ọ̀rọ̀ tá a kórìíra ẹ̀ ni. ó sọ̀rọ̀ kalẹ̀, ó ti sọ̀rọ̀ kalẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí haramu ni a gbọ́dọ̀ tẹ̀lé rẹ̀. ó sọ̀rọ̀ kalẹ̀, ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí ọ̀ranyàn ni, dandan a gbọ́dọ̀ tẹ̀lé rẹ̀. ìyẹn ń já sí wípé o wàsíyà àsọsílẹ̀ yìí qad takunu wajiban
ó lè jẹ́ ọ̀ranyàn. Wa qad takunu muharrama, ó sì lè jẹ́ haramu. Wa qad takunu makruha, ó sì lè jẹ́ níta kórìíra. Ọ̀dà ọjọ́ òní àsọsílẹ̀ yóò máa jẹ́ ọ̀ranyàn léni lórí. Àsọsílẹ̀ yóò máa jẹ́ ọ̀ranyàn fún gbogbo àwọn ẹni tí wọ́n bá sọ kalẹ̀ fún ní ọjọ́ tó já sí pé ní ẹni tí ń lọ àlìkìyámà yìí gbèsè ń bẹ lọ́rùn rẹ̀, ó sì sọ àsọlẹ̀ wípé ẹ dákun o, gbèsè ń bẹ lọ́rùn òun o, tóun gba owó báyìí lọ́dọ̀ lágbájá tóun ètí fún ní owó rẹ̀, ń bẹ nínú ìwé báyìí tóun kọ sí. Ọ̀ranyàn ni kẹ́ ẹ sì lọ́ọ́ san owó nì kó nínú tó bá fi ilẹ̀ kẹ́ ẹ tó pín ogún. Bákan náà wọ́n tọ́jú ẹrù sí lọ́wọ́, gbà á bá mi tọ́jú ẹ̀, ó wà lọ́dọ̀ rẹ̀, ó kọ sínú ìwé, ó tún sọ àsọlẹ̀ rẹ̀ wípé o bẹ́ẹ̀ bá wọnú yàrá lábẹ́ bẹ́ẹ̀dì ẹ rí àpótí kan ńbẹ̀, gbogbo ẹrù tó wà ńbẹ̀ ti bàbá alágbájá ni o, àmánà ni o. Eléyìí ọ̀ranyàn ni àsọlẹ̀ tí wọ́n sọ yìí, ẹ gbẹ́dọ̀ gbé àpótí yẹn lọ fún ẹni tí wọ́n kọ àsọlẹ̀ rẹ̀ sórí ẹ̀. Bẹ́ẹ̀ bá já tẹ́ ẹ bá pín mówó, ìpínkúpín lẹ́pín o, ẹ pọ̀ láyé, ẹ tu owó nì láyé, bàbá tún déwájú Ọlọ́run, olúwa rẹ̀ ó tún lọ tù yín bẹ́ẹ̀ tí ò ní lè gbé e lọ, kò ní lè escape pẹ̀lú ẹ̀. Nídìí eléyìí gbogbo wa dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o. Bákan náà ní gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kó ṣe fọ́lọ́hun, ó yẹ kó lọ sí hajj, kó lọ, ó sì lówó ó sì lágbára, ṣùgbọ́n ó fi àti lọ sí hajj yẹn ráre títí tọ́jọ́ ọkú fi dé. Kẹ́ ẹ tó pín ogún, ẹ yọ owó nínú owó nì, ńgbà tó owó ti pọ̀ tó tólẹ̀, ẹ rán èèyàn lọ sí hajj kó lọ ṣe hajj fún bàbá yín. Àwọn olówó ń bẹ tó yẹ kí wọ́n máa rán àwọn èèyàn ní hajj fún bàbá wọn lọ́dọọdún tí wọn ò ṣe. Nínú wàsíyà bí bàbá bá kọ sílẹ̀ wípé o bí n bá ti kú o, bóun bá kú lẹ́yìn gúngún ẹ̀mí àti àlàáfíà ara, ẹ mú nínú owó yìí ẹ rán àwọn èèyàn kí wọ́n lọ ṣe hajj torí pé wọn ò ráyè ṣe tóun fi jáde kó láyé. Bẹ́ẹ̀ náà ni zaka yíyọ nínú owó, àsìkò rẹ̀ ti tó, ó ti yẹ kóun ó ti yọ látòṣù kẹta, òun ò yọ títí débi tá a dé yìí, ẹ bá ń yọ zaka yìí ní kíákíá. Ọ̀ranyàn ni ká tẹ̀lé ẹ o. Ká tó pín ogún, ọ̀ranyàn ni ká tẹ̀lé ẹ o. La fi ń sọ wípé duyuni li haqqillahi ta'ala alhajjul wajib wa zakatul wajiba allati lam yukhrijha wal kaffaratu wan nudhur allati lam yuaddiha. Bẹ́ẹ̀ náà ni gbogbo kàfàrà ìtanràn tí ń bẹ lọ́rùn rẹ̀ tó yẹ kó tanràn, kó fowó tanràn rẹ̀, àbí sàárà tí ò wá rí ṣe, àtàwẹ̀ tí ò rí ṣe, bó bá ti lè kọ sínú àkọọ́lẹ̀ ìwé tó sì sọ àsọlẹ̀ rẹ̀ kalẹ̀, ọ̀ranyàn ni fẹ́yìn ọmọ kẹ́ ẹ má jẹ́ kí gbèsè ó wà lọ́rùn rẹ̀ níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ìlàbọ̀ra ẹni lọ́rùn tó ṣe pẹ̀lú Ọlọ́run, àlùkáwàní tó ṣe pẹ̀lú Ọlọ́run tó fi làbọ̀ra ẹ̀ lọ́rùn, nínú ẹni anadhuru, jámù rẹ̀ ni anudhur, tó fi sọ fọ́lọ́run wípé bí ìyàwó bá sọ̀ láyọ̀ òun ó gbàwẹ̀ 10 láti fi dúpẹ́ fọ́lọ́run. Ẹnìkan ọ̀bẹ ń ṣẹ́, òun lọ lára rẹ̀ níṣẹ́, ìyàwó ti wá sọ̀ láyọ̀, kò ráwẹ̀ nígbà tó fi jáde kó láyé, kò rí sàárà níṣe tó fi jáde kó láyé. Kẹ́ ẹ tó pín ogún, ẹ bá tanràn gbogbo eléyìí nínú ogún rẹ̀. Bákan náà àsọlẹ̀ yóò máa jẹ́ ọ̀ranyàn níjọ́ tó bá sọ̀rọ̀ kalẹ̀ wípé ẹ̀tọ́ ń bẹ láàrin òun àti ẹnìkan o. Eléyàn láti sọ ṣáájú tẹ́lẹ̀, bí kó yáwó, bí kó jẹ gbèsè, bí káwọn fàtírì ọmọ bẹ lọ́rùn rẹ̀. Kódà àwọn àfáà jẹ́ ó yé wa wípé bó bá ṣàlùkáwà ní sàdáàkì fún ìyàwó ẹ̀ tí ò tí ì fún, tọ́jọ́ ọkú bá fi dé, ẹ yọ owó sàdáàkì nínú ogún rẹ̀ kẹ́ ẹ fún ìyàwó ẹ̀ kó tó dibi tí ẹ mọ̀ pín ogún lọ, nítorí pé nínú àwọn nǹkan tó ṣe ọ̀ranyàn lé lórí ni. Hadisi tá a sì kà sáájú yìí, Abdallah
bùnú Umar hadisi rẹ̀ ṣáájú yìí tá nàbì fi sọ wá wípé sallallahu alayhi wa sallam wípé gbogbo ẹni tó bá ní ọ̀rọ̀ tí ó sọ ìtọ́nisọ́nà tí ó sọ àtúnṣe tí ó sọ lórí gbogbo ohun tí ń bẹ lọ́rùn rẹ̀ kò gbọ́dọ̀ sọ orun méjì láláìṣe àkọsílẹ̀ rẹ̀ o kó lè máa wúlò fún àwọn ẹni tí wọ́n máa ṣayé lẹ́yìn ìgbà tó ń bá lọ wọ́n ó lè tẹ̀lé gbogbo ohun tó sọ yìí wọ́n ó sì lè bá mú èròǹgbà yìí dé ògóńgó tí ó fi déwájú ọlọ́run tí òjò ládàá yóò máa wá sọ̀kalẹ̀ sínú sàárè rẹ̀. ọlọ́run ọba o já lè rí ṣe fáwọn òbí wa o jẹ́ káwọn ọmọ wa ó lè rí ṣe fáwa náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọgbà tá a bá wá lọ. ká sọ àsọlẹ̀ ká ṣe wàsíyà ká ṣe tẹ̀sítámà ọjọ́ òní ó mọ jẹ́ èèwọ̀ bá a bá rí gan àní tẹ̀lé rẹ̀ bá a bá rí gan àní lò ó. alwasiyatul muharrama nínú àwọn àpèjúwe rẹ̀ ká mú díẹ̀ wá ń bẹ́ẹ̀ alwasiyatul jihatin ma'siyah òun náà ni kéèyàn wá sọ àsọlẹ̀ lójú ọ̀nà táwọn èèyàn ò fi máa ṣe ọlọ́run. ó wá ṣe àsọlẹ̀ ní ìsìn wípé tóun bá ti kú o ẹ kọ́lé sórí sàárè òun ẹ faná síbẹ̀ ẹ fa kinní síbẹ̀ ẹ gbé fọ̀ntìlátẹ̀ síbẹ̀ ẹ máa tàn lójoojúmọ́ ẹ máa gba fàtíì fún sàárè tòun lọ́sẹ̀ọ̀sẹ̀ kí wọ́n máa gbé fàtíì iná wá fún òun ní sàárè kẹ́ẹ̀sì máa san gbogbo eléyìí kí la fi ṣe. àbí tóun bá ti kú o sàárè tòun o ẹjọ́ ga ju gbogbo sàárè tí bá ń bẹ níbi tí wọ́n bá sin òun sí lọ kí la fi gbà. bẹ́ẹ̀ lómi ò bá kú tá ń bá wá sì kú tán wọn àtún wá náwó bíi 2 million 4 million tí wọ́n fi ṣe sàárè rẹ̀ nìkan. kí ló fẹ́ máa gbé fún wa kí la fẹ́ máa gbà ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ jáde kó láyé tí wọ́n ń sọ àsọlẹ̀ wípé gbogbo owó yìí o ẹ máa fi lọ tún gbogbo àwọn ààyè tí kì í ṣàyè tọ́lọ́hún ẹ máa lọ ná síbẹ̀. ẹ máa fi ra ọtí fáwọn èèyàn ẹ máa fi kọ́lé ijó ẹ máa fi kọ́lé ìbàjẹ́ ẹ máa fi lọ náwó fáwọn tí ò ṣe tọ́lọ́hún àwọn tí ń ṣe ọlọ́hún àwọn tí wọ́n ń sin tọ́lọ́hún dábí àwọn náà àwọn tí wọ́n gbé ẹrù tí wọ́n mọ ibi tọ́lọ́hún ti parí ẹ̀ tí wọ́n lọ gbèrú sérí àwọn tí wọ́n ń pera wọn ní tí wọ́n ò jẹ́ àwọn tí wọ́n màná tí wọ́n mọ̀lá tó yẹ pé nínú òní náà díẹ̀ ni wọ́n tún mọ̀ ń bẹ̀ táwọn náà gbéra wọn sípò ẹni tó lè ṣe nǹkan àwọn tí nǹkan ń ṣe tí wọ́n mọ̀ra wọn. gbogbo àwọn ẹni tó já sí pé bọ́lọ́hún ti dá igi lọ́dà wọn náà wọ́n gbé igi yẹn kalẹ̀ wọ́n ń forí balẹ̀ fún bọ́lọ́hún ti dá omi lọ́dà wọn náà wọ́n lọ dí omi yẹn wọ́n ń forí balẹ̀ fómi náà bọ́lọ́hún ti dá iná lọ́dà wọn náà wọ́n ń forí balẹ̀ fún iná yìí wọ́n wá dúró wípé o báwọn bá ti jáde kó láyé ìyín táwọn náà yìí ẹ máa lọ ná síbẹ̀. àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ẹlòmíì wọ́n á sọ àsọlẹ̀ wípé ẹ gbọ́dọ̀ mọ́ fi owó yìí fi ta tẹ́tẹ́ lójúmọ́ kan o ẹ gbọ́dọ̀ mọ́ fi owó yìí fi ta bàbá àjẹ̀bú lójúmọ́ kan o ẹ máa ta bàbá àjẹ̀bú ẹ máa ta tẹ́tẹ́ ẹ máa kówó sínú àwọn nǹkan bàjẹ́. gbogbo eléyìí èèwọ̀ ni bọ́ bá sọ àsọlẹ̀ yìí kalẹ̀ ká sì ká ká sì rí ń bẹ́ẹ̀ ká sì ṣàdúrà wípé bàbá ọlọ́run ó ṣe sàárè nírọ̀rùn àmì ìtẹ́ sọ síbí àní lè tẹ̀lé rẹ o torí ẹ ti ní ká máa lọ náwó sínú tọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ báwo la ṣe ná owó nì síbẹ̀. àbí kí mùsùlùmí kí wọ́n wá sọ àsọlẹ̀ fún pé máa kó owó yìí máa lọ rè fi ṣe gbogbo ṣọ́ọ̀ṣì káàkiri máa lọ rè owó yìí máa fi lọ kọ́lé fún gbogbo àwọn irúmọlẹ̀ káàkiri máa lọ fi kọ́lé sí gbogbo àwọn ibi tọ́lọ́wọ́n ọba lòdì sí. ìmọ̀ wá fi owó tí a fi máa ṣe dáadáa fọlọ́hún ìmọ̀ wá fowó yìí fi máa ṣe òṣà máa fi ṣẹbọ sójú ọ̀nà ọlọ́hun gbogbo eléyìí ọlọ́hun lòun ò fẹ́ bẹ́ẹ̀. bákan náà àsọlẹ̀ yìí yóò máa jẹ́ èèwọ̀ nígbà tí ẹni tí bá ń kú lọ bá sọ àsọlẹ̀ wípé gbogbo owó tóun ní ẹ lọ́ọ́ fi ṣe sàrà ànígbà àní fọwọ́ sí torí pé òfin ọlọ́run gangan ò fọwọ́ sí. ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ti sọ fún wa nínú àdísì sáàdì radiyallahu ta'ala anhu lọ́hùn lẹ́ẹ̀kan wípé athuluthu wa thuluthu kathir. tọ́ ọ bá lásọ̀ọ́lẹ̀ tọ́ sọ lórí owó rẹ tọ́ ọ bá ní kò gbọ́dọ̀ ju tiẹ̀ lọ.
ìyẹn ni pé tá a bá pín owó náà sí mẹ́ta kò gbọ́dọ̀ kọjá ìdá kan lọ, déétí ẹ̀ tó kù ká gbé e kalẹ̀ láti fi pín fáwọn ọmọ tó bá bí. ọjà sí pé àsọọ́lẹ̀ yóò máa jẹ́ èèwọ̀ nígbà tó bá sọ àsọọ́lẹ̀ wípé ká máa ná owó yìí sójú ọ̀nà tọ́lọ́hun ò fọwọ́ sí, àsọọ́lẹ̀ tá à ní tẹ̀lé ni. ẹ̀ẹ̀kejì ń bẹ náà ni ìgbà tó bá sọ àsọọ́lẹ̀ pẹ̀lú gbogbo owó tó ní pé ẹnìkan ò gbọ́dọ̀ mú nǹkan kan kẹ́mọ̀ kó gbogbo ẹ̀ lọ kí wọ́n lọ pín, rárá à ní tẹ̀lé ẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ o alwasiyyatu li ahadil waratha, nítorí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa nínú ọ̀rọ̀ wípé la wasiyyata li warithi. bẹ́ẹ̀ ni o, gbogbo ọmọ tó fẹ́ jogún má sọ àsọọ́lẹ̀ fún ọ̀kan nínú àwọn ọmọ tí ó jogún o. anabi kọ́ la wasiyyata li warithi. ọmọ tó ọmọ yìí pé ọmọ rẹ ni, ìsọkùnrin ni, ìsọbìnrin ni, ìyàwó rẹ ni, bàbá rẹ ni, ìyá rẹ ni, tó mọ̀ wípé in tó fi ilẹ̀ yìí tí wọ́n bá fẹ́ pín ọ̀ranyàn wọ́n fún níbẹ̀. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ajá sí pé má sọ àsọọ́lẹ̀ fúnru ẹni bẹ́ẹ̀ o. tó bá fẹ́ bùn lẹ́bùn kan tètè bùn lẹ́bùn níjọ́ tó ń bẹ láyé tó wà lálàáfíà kó sì ṣojú gbogbo àwọn ọmọ tó kù. àmọ́ wá lọ kọ sínú ìwé kan wípé òun ni kẹ́ ẹ sì ṣe báyìí fún àwọn tó kù dà, ó ṣàbòsí wọn ni o. ṣẹ̀ríà ò sì fẹ́ ká ṣàbòsí wọn ní ṣẹ̀ríà sì sọ wípé ihun tí ó wà dá wàhálà ńlẹ̀ fáwọn ọmọ nígbà tó bá kú tán má ṣe o. bó bá fẹ́ ṣe sàárà fún gbogbo àwọn ọmọ rẹ̀ délẹ̀ tó ń bẹ láyé tó ń bẹ lálàáfíà, kò sí láì fi ń bẹ, ṣẹ̀ríà fọwọ́ sí. àmọ́ ó wá dá ọmọ ẹyọ kan mú, ó wá sọ àsọọ́lẹ̀ wípé o gbogbo ilé rẹ̀ tí ń bẹ ní Kútọ́nù o òun ló ní, ó sì dákẹ́. àwọn tó kù ó fún wọn ní kankan, ó pín kankan fún wọn, ó fi kankan fi ṣe sàárà fún wọn. bọ́ bá sọ̀rọ̀ àsọọ́lẹ̀ yìí ó ti dá ogún lẹ̀ o. ogún rẹ̀ ti dógún, yóò sì dógún, kódà yóò di ogún gan pẹ̀lú. torí tógún bá ti dógún ìmọ̀ dógún ni. ogún bọ́ bá ti dógún ìmọ̀ dógún ni, tí àwọn èèyàn mọ̀ wá ṣàṣírà wọn lọ́lọ́kan ìjọ̀kan mẹ́. ẹ wá rí níbi tá a ti sọ wípé ẹni tó fẹ́ gba ogún ẹ má sọ àsọọ́lẹ̀ fún, bẹ́ẹ̀ náà sì ni àsọọ́lẹ̀ tẹ́ ẹ fẹ́ sọ sórí ogún yìí ẹ má jẹ́ ó ju ìdá kan nínú ìdá mẹ́ta lọ, ẹ má jẹ́ ó ju bẹ́ẹ̀ lọ. bó bá ti ju bẹ́ẹ̀ lọ àní tẹ̀lé rẹ̀, la tunaffadhu al-wasiyya, àní tẹ̀lé rẹ̀ fil qadri al-muharram, lórí gbogbo ìtaàrí wípé yóò fúnni ní ìkẹsẹ̀ sínú tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀, àní lè ṣe o. ojú ìdúnwọ̀n bí tí ṣẹ̀ríà Ọlọ́run bá fààyè mọ́dé ibẹ̀ là á ṣe dé láti jáwọ́ ìtókù ńlẹ̀, láàní lè ṣe. torí pé ìwọ ti wà lálẹ́ kìyàmà, àfẹ́ kọ́ gbẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, àwa náà ti ń bẹ láyé, àfẹ́ káwa náà wá ṣe ní tí Ọlọ́run fi wá lòdì sí wa. ìwọ ò sì ní wá lánàá tá a fi wá ṣẹ lọ́hùn kalẹ̀ fún wa. ìdí nìyẹn tó jẹ́ sí pé ojú ìdúnwọ̀n tí ó ṣe déédéé tọ́lọ́hùn ibẹ̀ láti dúró lórí àsọọ́lẹ̀ tó bá sọ kalẹ̀ o. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ tó sọ fún Sa'ad bin Abi Waqqas radiyallahu anhu wípé innaka an tadhara warathataka aghniya khayrun min an tadharahum alatan yatakaffafuna an-nas. yóò dáa fún ọ kó o fi àwọn ọmọ rẹ lẹ̀ sáyé, kó o sì fi nǹkan lẹ̀ fún wọn tí wọ́n ó pín, tí ó fi jẹ́ sí ìgbésí ayé wọn yóò jẹ́ ìrọ̀rùn fún wọn, tí wọn ò fi ní máa tọrọ jẹ máa tọrọ mu káàkiri. ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí bàbá rẹ̀ fọ́ lálẹ̀, ó fowó lẹ̀, ó fipò lẹ̀, ṣùgbọ́n nǹkan kan ò kàn sọ́mọ náà lẹ́nu tọ́mọ ní fi wá ń tọrọ jẹ. ọ̀pọ̀lọpọ̀ ní ń jìyà lónìí tí bàbá wọn sì fi ogún lẹ̀ tí wọ́n lè pín, tí kálukú sì rí ìrọ̀rùn nínú ìgbésí ayé rẹ̀. gbogbo àwa tí Ọlọ́run bá fi sí ìkíyà rẹ̀ ká tètè ṣe iṣẹ́ tó yẹ ká ṣe kọjọ́ ó tó lọ. ọ̀dà afẹ́ sọ àsọọ́lẹ̀, àwọn ọbọ la lè sọ àsọọ́lẹ̀ tá a dojú rẹ̀ kọ. nínú àwọn ibi tá a lè sọ àsọọ́lẹ̀ tá a dojú rẹ̀ kọ tó dáa jù náà ni wípé binaul masajid. olówó lọ́wọ́, owó ń bẹ Ọlọ́run kẹ́ ọ,
ìwọ náà mọ̀ pé tó bá kú táwọn ọmọ bá pín owó tún ṣẹ́kù ṣẹ̀ríà sọ wípé pàṣẹ kọ́ kalẹ̀ káwọn ọmọ rẹ̀ kọ́ mọ́sálásí kí wọ́n máa kọ́ mọ́sálásí nítorí pé nínú ìkọ́ mọ́sálásí yóò máa jẹ́ kí orúkọ Ọlọ́run ó máa dìde ṣùgbọ́n kọ́ máa jọrú àwọn mọ́sálásí tí wọ́n ń kọ́ lásìkò yìí tí wọ́n ń kọ́ tí wọ́n ò kọ́ dáadáa tí wọ́n ń kọ́ tí wọ́n yan ìmáàmù fún tí wọ́n ń kọ́ tí wọ́n yan àfáà fún ká kọ́ dáadáa kó sì ní ìmáàmù kọ́ láfáà tí ó lè máa ṣiṣẹ́ lára mọ́sálásí torí pé bá a bá kọ́ mọ́sálásí kalẹ̀ tí wọn ò kírun bẹ́ẹ̀ tí wọn ò pèrún bẹ́ẹ̀ tí wọn ò rí tọ́lọ́hun ṣe ń bẹ́ẹ̀ ó ti ń di ẹ̀ṣẹ̀ ìyẹn ló sì ń pọ̀ lásìkò tá à ń bá lọ yìí kéréje débi táwọn mùsùlùmí fi wá ń rò wípé ibi akọ́ mọ́sálásí dé ti tó ibi tá a kọ́ mọ́sálásí dé ò lè tó tálì kìyàmọ̀ ó fi dé nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run àtohun Ọlọ́run kò ní tán láyé o títí tálì kìyàmọ̀ ó fi dé àwa tá a bá ń ṣe é ní ká ṣàtúnṣe ara wa ká sì ṣe dáadáa kí dáadáa ó lè ṣẹ́gun sọ́dọ̀ tiwa náà lọ́jọ́ iwájú. bákan náà ní àwọn ibi tá a lè dojú àsọ́ọ́lẹ̀ owó kọ al-infaq ala al-fuqara wal-masakin ká sọ àsọ́ọ́lẹ̀ wípé ẹnánú owó yìí fáwọn aláìní kò rí tọ̀sán jẹ kò rí tàárọ̀ jẹ ẹná fún nínú owó tọ́lọ́run ṣe fún mi mò ń bẹ láyé o mi ò sí láyé o ọjọ́ àlàmísì ọjọ́ jímọ̀ àwọn ọjọ́ lẹ́ndì ẹ máa ṣe sàárà fáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tí ò ní ẹ̀bùn wọn ṣùgbọ́n dáa kí wọn náà ti máa ṣerú sàárà yìí láyé káwọn ọmọ rẹ̀ ó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mẹ́ bọ́ ọ bá ti ya ohun lójú ayé rẹ̀ bọ́ ọ bá kú gan tó ọ bá sọ àsọ́ọ̀lẹ̀ kalẹ̀ ọmọ kan ò ní lè ṣe sàárà nínú owó rẹ̀ torí pé ojú ahun tí wọn náà ní láyé òun ní ọ̀ràn àwọn ọmọ rẹ̀ máa tójú ayé wọn máa ṣe káwọn náà ó ti rí i pé àwọn ọ̀nà tí àwọn bàbá wa náwó sí rè kọ́lọ̀ wọn bá aláàánú kó jẹ́ ká rí iṣẹ́ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni al-infaq ala al-aqarib wal-muhtajin al-aqarib al-muhtajin ká náwó fáwọn tí wọ́n súnmọ́ ni lọ́mọ ẹ̀gbọ́n bí lọ́mọ àbúrò bí lọ́mọ àbúrò bàbá ẹni lọ́mọ àbúrò ìyá ẹni láwọn tá a lè ṣàtìlẹ́yìn fún ká ṣàtìlẹ́yìn fún wọn ńgbà tá a rí i pé wọ́n bùkátà sí i ó sì wá ń rojọ́ pé kò béèrè sódìgbà tó bá béèrè náà ni Ọlọ́run ṣe fún ọ sọ àsọọ́lẹ̀ wípé ẹ máa ṣe fún wọn bẹ́ẹ̀ má jẹ́ ká sọ̀ọ́lẹ̀ ọmọ lórí àwọn ọmọ rẹ nìkan jẹ́ ká sọ̀ọ́lẹ̀ rẹ kó fọ́n ká sọmọ ẹ̀gbọ́n sọmọ àbúrò òfin Ọlọ́run tẹ̀ ti sọpọ̀ ọmọ rẹ sẹ́ má sọ àsọọ́lẹ̀ kan fóun wọ́n ó pín ogún owó fóun àwọn tó lè sọ àsọọ́lẹ̀ fún àwọn làwọn tí wọ́n súnmọ́ ọ̀tára ni wọ́n nínú àwọn tó tún lè ṣe tó lè sọ àsọọ́lẹ̀ sí òun náà ni al-awqaf kó sọ àsọọ́lẹ̀ lérí wípé kí wọ́n tún mú owó kí wọ́n fi gbé ilé iṣẹ́ kan kalẹ̀ tówó tí bá ń jáde ń bẹ̀ wọ́n mọ̀ fi ṣètò Ọlọ́run lọ́tún àti lósì ọ̀nà tá à ń gbà sọ àsọọ́lẹ̀ rèé o ọ̀dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run mọ́sá kọ́ wa máa ṣe ẹ máa tẹ̀lé wa ká lọ nínú abala ẹlẹ́kejì subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. ní Ọlọ́run agbé títóbi fún Ọlọ́run agbé ògo fún Ọlọ́run tí ń fi wá mọ̀nà tí ń tọ́ni sọ́nà tí ń fún wa jẹ tí ń fún wa mu tí ń fún wa lálàáfíà tí ń dáàbò rẹ̀ bò wá Ọlọ́run túbọ̀ ṣàlékún gbogbo oore yìí lára wa o a mọ̀ lóore o a sì dúpẹ́ fún ìrẹ́ Ọlọ́run lórí rẹ̀ túbọ̀ ṣàlékún rẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa o nílé wa lóko wa lájò wa jẹ́ kára ó tù wá jẹ́ kọ́kàn wa ó balẹ̀ ṣàlékún ìmánì wa ṣàlékún àánú wa gbogbo dáadáa tó ti ṣe fún wa láyé má jẹ́ ó bàjẹ́ mọ́ni lọ́wọ́ o
ṣàlékún oore wá fún wa ní gígùn ẹ̀mí àti àlàáfíà ara. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀ wá, òun náà ni ẹni tó fẹ́ jáde kó láyé, àwọn bo ló yẹ kó sọ àsọọ́lẹ̀ sí, orú àsọọ́lẹ̀ o ló yẹ kó sọ sérí owó tó ní lẹ́yìn ìgbà táwọn ọmọ bá gba owó tiwọn níbi ogún, kó sọ àsọọ́lẹ̀ wípé ẹ mú nínú owó yìí ẹ gbé ilé iṣẹ́ ńlá kan kalẹ̀ kó máa ṣiṣẹ́, káwọn èèyàn máa rówó ń bẹ̀, kí wọ́n fi máa gbọ́tọ̀ Ọlọ́run, kí wọ́n fi máa ṣiṣẹ́ Ọlọ́run. Ó sì dáa púpọ̀ jù kóhun náà ó ti gbẹ́sẹ̀ lé látijọ́ títí ń bẹ láyé, kó ti máa jẹ́ wáàsí fáwọn ọmọ, nígbà tó bá lọ tán àwọn ọmọ rẹ̀ nu iṣẹ́ tó bá kù ni. nínú ẹ̀ bákan náà ad-da'watu ila Allah ta'ala bi kulli turuqil mashru'a, kó júwe pẹ̀lú owó ẹ̀ láti sọ àsọọ́lẹ̀ wípé ẹ mú nínú owó yìí ẹ máa pèpè sójú ọ̀nà Ọlọ́run, gba gbogbo àwọn ọ̀nà tó dáa, bí ìmọ̀ ara wáàsí nílé rédíò, ìmọ̀ ara wáàsí nílé tẹlifíṣọ̀n, ìmọ̀ ara wáàsí láwọn àyè tó dáa, ìmọ̀ ṣiṣẹ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀. bákan náà ni nashrul ilmi min khilali da'mi ta'limi shar'i, bákan náà ni ìmọ̀ wa náwó sójú ọ̀nà mímọ́ tí mímọ́ ó fi fọ́nká. máa náwó fáwọn àfáà tí ń tẹ tírà tí tírà ó fi máa jáde lọ́tún lọ́sì, fáwọn tí ń ṣe késẹ́ẹ̀tì tí késẹ́ẹ̀tì ó fi máa jáde ní késẹ́ẹ̀tì wáàsí dáadáa ní o, tẹ́sí àwọn késẹ́ẹ̀tì jákujáku o, àwọn késẹ́ẹ̀tì tó wúlò tí wáàsí dá nínú ẹ̀, kánà yẹ rẹ̀ káwọn èèyàn mọ̀ nílé, káwọn èèyàn mọ̀ lóko, ó ṣe dáadáa púpọ̀ jù. bákan náà ni ìnáwó sójú ọ̀nà Ọlọ́run, al-jihadu fi sabilillah, gbogbo àwọn tí ń jagun sójú ọ̀nà Ọlọ́run ẹ múnú owó yìí ẹ fi ṣàtìlẹ́yìn fún wọn. bákan náà ká náwó sí ta'limul Qur'an àti tahfidhul Qur'an, ìnáwó sójú ọ̀nà ìkọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ al-Qur'ani, kí wọ́n mọ̀ ọ́ kà, kí wọ́n há sórí, ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn bẹ́ẹ̀, ọlọ́jọ́ kan, oníjọ́ méjì, olóṣù kan, olóṣù mẹ́ta, ọlọ́dún kan, ọlọ́dún méjì, ọlọ́dún mẹ́ta bẹ́ẹ̀. lára àwọn ibi téèyàn lè júwe ìnáwó sí téèyàn bá ń jáde kó láyé ara ènìyàn o. bẹ́ẹ̀ náà ni al-i'lamul islami bi anwa'ihi, ìwà náwó ìgbékalẹ̀ iléeṣẹ́ rédíò tí ó mọ̀ tọ́ àwọn èèyàn sọ́nà níbi ẹ̀sìn, ìgbékalẹ̀ iléeṣẹ́ tẹlifíṣọ̀n tí ó mọ̀ tọ́ àwọn èèyàn sọ́nà níbi ẹ̀sìn, irú ẹ̀ ní ti Sunna TV Yorùbá yìí tí àwọn ọmọ bàbá wa Saifuddeen Àríkọ́ṣe tí wọ́n gbé kalẹ̀, ara àsọ́ọ̀lẹ̀ dáadáa òun ni wọ́n tẹ̀lé títí débí. kọ́lọ́hún kọ́ máa mú ládàá gbogbo ìta ń ṣe yìí bá bàbá wọn lálkìyàmà, kó sàlìjánà láàyè wọn, kó máa jẹ́ kí ìtẹ̀síwájú dáadáa kó máa bá àwọn ọmọ náà láyé nínú iṣẹ́ wọn. gbogbo àwa náà àtẹ̀yìn tẹ́ ń gbọ́ àtàwa tá à ń wí, èrè ń jẹ dáadáa tí wàá ń bẹ níbẹ̀, ọlọ́mọ pín ìfẹ́ nìkọ̀ọ̀kan tiwa náà. bákan náà nínú àwọn tí a máa ṣe náà ni wípé ìmọ̀ wa ṣe àtìlẹ́yìn fáwọn èèyàn, àwọn ẹni tí wọn ò ní, tí gbèsè ó sì ti ń dààmú wọn, ó jẹ Padme lówó, ó jẹ Selcom lówó, ó jẹ wọn lówó lọ bẹ́ẹ̀, tá a sì ti mọ̀ pé èèwọ̀ ni Ọlọ́run ọ̀fẹ́, àmọ́ ó ti dìràn sí lọ́rùn, kò lè gbélé kò lè gboko, wọ́n lé wọ́n fẹ́ mú ẹjẹ́ aṣàtìlẹ́yìn fún nínú àsọ́ọ́lẹ̀ tá a gbẹ́dọ̀ sọ kalẹ̀ tó dáa. ó pọ̀ lọ bẹ́ẹ̀, a lè kà á tán, díẹ̀ nínú rẹ̀ ni a ti dárúkọ yìí. ká sọ àsọ́ọ́lẹ̀ fáwọn tí wọ́n súnmọ́ ni náà nínú ẹbí, ká sọ àsọ́ọ́lẹ̀ fún wọn. nínú àwọn tá a tún lè sọ àsọ́ọ́lẹ̀ fún láwọn tí wọ́n súnmọ́ ni al-aba alladhina la yarithun, àwọn ẹni tó jẹ́ sí pé ipò bàbá ni wọ́n wà ṣùgbọ́n ogún ò lè kàn wọ́n, wọn ò lè jogún, a lè sọ àsọ́ọ́lẹ̀ fún wọn. bí bàbá bàbá, bí ìyá ìyá, látẹ̀rí ọwọ́ bàbá, látẹ̀rí ọwọ́ ìyá, láwọn tá a mọ̀ wípé kò dọ́gba lọ́dọ̀ wọn tọ́lọ́run sì ṣe fún wọn, sọ àsọ́ọ́lẹ̀ wípé ẹ bá mi lọ fún grandpapa ní nǹkan báyìí, kò sí láì fi ń bẹ. nígbà tí grandpapa yìí bàbá rẹ
kò lè jogún nítorí bàbá rẹ̀ ń bẹ láyé. ìyá ìyá rẹ̀ kò lè jogún nítorí ìyá rẹ̀ ń bẹ láyé. gẹ́gẹ́ bí àlàyé àti òfin ṣẹ̀ríà nínú ọ̀rọ̀ Ọlọ́run. torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú kútúbà rẹ̀ èyí tó ṣe kẹ́yìn ní Makka ní hajjatul wada inna Allaha qad a'ta kulla dhi haqqin haqqah fala wasiyyata liwarith. dájúdájú Ọlọ́run ó ti fún ẹnì kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ rẹ̀ kulla dhi haqqin haqqahu ó ti fún ẹnì kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ rẹ̀ fala wasiyyata liwarithin. ẹ má sọ àsọọ́lẹ̀ kan fẹ́ni tẹ́ ẹ mọ̀ wípé yóò jogún. nínú àwọn tá a lè sọ àsọọ́lẹ̀ fún bákan náà ni ìyàwó tí ò lè jogún ẹni. torí pé tó o bá fẹ́yàwó nínú òfin Ọlọ́run àti ṣẹ̀ríà bí ìyàwó rẹ ò bá jẹ́ lẹ́sìn rẹ kò lè jogún o. la yarithu al-muslim al-kafir wala al-kafir al-muslim. ikhtilafu ad-din ó sì ń bẹ nínú àwọn mawani'u li-irth. ìwọ ló sì ń kó gbogbo wọn jọ ni wọn ò kírun ni wọn ò ṣẹ̀sìn pẹ̀lú rẹ yìí. tó o bá kú òfin Ọlọ́run kò pín ogún yín fúnra yín o. ẹ kàn dáṣe ni ṣùgbọ́n tẹ́ ẹ bá dáṣe ẹ̀yin méjèèjì gbogbo yín yẹn padà wá lọ jìyà níwájú Ọlọ́run nítorí pé yín tẹ́ ẹ jọ pín fúnra yín láláì tẹ̀lé ìlànà Ọlọ́run yìí bẹ́ẹ̀ bá déwájú Ọlọ́run béèrè lọ́wọ́ yín pé ibo lẹ ti kó jọ ibo lẹ ti rí gan ẹ wá rojọ́ ibo lẹ ti rówó tẹ́ ẹ pín. èsì dà kò sèsì lọ́wọ́ ẹnìkan o. ká pín ogún yìí ká kọ wàsíyà kalẹ̀ fáwọn tá a rí wípé wọ́n jẹ́ bí àbúrò bàbá tọ́nà wọn jìn tógún ò lè tètè kàn wọ́n, láwọn tí wọ́n jẹ́ bí ọmọ ẹ̀gbọ́n bàbá ẹni ọ̀nà wọn jìn ogún ò lè tètè kàn wọ́n, àwọn eléyìí ni a lè sọ àsọọ́lẹ̀ kalẹ̀ fún wọn wípé ẹ fún wọn ní nǹkan báyìí, ẹ mú nǹkan báyìí fún wọn nínú téèyàn bá fi lẹ̀. ọ̀dà àti wá sọ wípé ká sọ àsọọ́lẹ̀, ẹni tí ó bá wá sọ àsọọ́lẹ̀ kan fún ọmọ rẹ̀ á já sí pé ihun tí ó bá sọ fún ọmọ rẹ̀ yìí kó ṣojú gbogbo àwọn ọmọ tó kù, ká sì rí wípé kì í ṣe wípé ó fi ṣàbòsí wọn. tó bá fi ṣàbòsí àwọn ọmọ tó kù à ní tẹ̀lé ní tó bá là kalẹ̀ o, nítorí wípé lẹ̀kùn tó lè ṣí fìtínà ńlẹ̀ láàrin àwọn ọmọ ní lẹ̀kùn wípé ilé tí ń bẹ ní Paris ọmọ báyìí lónìí ẹ sì gbé fún tàwọn tó kù dà, ó ti ṣí fìtínà lẹ̀. tó o bá múra ogún rẹ yóò di ogun, bó bá sì di ogun kò ní dúró ń bẹ́ẹ̀, yóò tún wá di ogun tí wọ́n mọ̀ relé ológun káàkiri, tí wọ́n mọ̀ gbé orúkọ ara wọn káàkiri, yóò wá di ogun tí wọ́n mọ̀ lọ bọ nǹkan nítorí ara wọn, tí wọ́n mọ̀ lọ pa nǹkan nítorí ara wọn, tí wọ́n mọ̀ wá pe àwọn ohun tí ò dáa léra wọn lórí. tọmọ mi ó wá ya wèrè, tí ìyàwó mi á yí lórí, ẹlòmíì àkóṣàdánwò tí ò sírú ẹ̀ rí níbi ìdojúkọ ara ẹni tí wọ́n fi dojúkọ ara wọn níbi àpín ogún yìí. bákan náà gbogbo ìwọ tó fẹ́ wá sọ àsọọ́lẹ̀ kalẹ̀, wọ́n ní gbogbo àsọọ́lẹ̀ tó bá sọ o la yajuzu li ahadin an ya'mala fi malihi shay'an yaksudu bihi al-idrar bil waratha aw ba'dihim. ẹnìkan nínú gbogbo ẹni tí bá ń bẹ láyé lásìkò tí ń lo ayé kò gbẹ́dọ̀ kí ọwọ́ sínú owó ẹ̀ láti fi kọ àkọọ́lẹ̀ kan kalẹ̀, láti fi sọ àsọọ́lẹ̀ kan kalẹ̀ pẹ̀lú àníyàn láti fi ni àwọn ọmọ tó bí lára, àbí láti fi ni àwọn ìyàwó rẹ̀ lára, àbí láti fi ni àwọn ẹbí rẹ̀ lára. ní gbogbo àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ láti lè jogún ó wá sáyìn kalẹ̀ nítorí láti lè fi kónira bá wọn. ṣẹ̀ríà ní tó bá ṣerú ẹ̀ ká yí padà o, ṣùgbọ́n tó bá jẹ́ wájú òfin
wọn ò ní lè yí padà níwájú òfin ṣùgbọ́n níwájú ọlọ́run yóò lọ jìyà rẹ̀. ọlọ́run ò ní ṣe wá lẹ́ni ìyà o. bákan náà nítorí wípé ìmọ̀ wa sọ àsọọ́lẹ̀ tí ó wà kónira bá àwọn ọmọ tí wọn ò fi nílé rí ogún kan pín, ète ni o, ọgbọ́n ni o, bẹ́ẹ̀ sì ni àtọgbọ́n àtètè yìí kò síbi tí ó gbéni dé níwájú ọlọ́run. ẹnìkan yìí dágbọ́n pẹ̀lú ọlọ́run, ẹnìkan yìí dá ète pẹ̀lú ọlọ́run. tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run àbí kò fi ọ̀rọ̀ ọlọ́run lẹ̀ kó ọmọ tẹ̀lé rẹ̀. tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run kó gbádùn láyé kó o sì jẹ dáadáa láyé kó o sì máa lọ gbádùn lálùkìyámà. ṣe ọ̀rọ̀ ọlọ́run bó ṣe wù ẹ́ kó o lo ayé rẹ ní aláṣẹmọ̀ fún kó o sì kú kó wá lọ bá ọlọ́run pàápàá kí n tó bá tọ́ sólúwa rẹ̀ kó ọlọ́run ọmọ lọ ṣe fún. àwa ò ní ṣàìmoore pẹ̀lú ọlọ́run lérí gbogbo dáadáa tó bá ṣe fún ọ. bákan náà ó fẹ́ sọ àsọọ́lẹ̀ kalẹ̀, ṣẹ̀ríà ò fẹ́ o kó wá já sí pé àwọn tó ní orúkọ ọmọ ló wá gbé sórí ẹ̀ lọ àbó orúkọ ìyàwó kan ló wá gbé sórí ẹ̀ lọ tí ó fi wá ń já sí pé ńgbà tí ikú wá dé tán gbogbo ẹni tí ń débẹ̀ orúkọ ìyàwó ni wọ́n ń bá, wọ́n dọ̀hùn orúkọ ìyàwó ni wọ́n ń bá, wọ́n dẹ̀yìn orúkọ àwọn ọmọ ìyàwó ni wọ́n ń bá, ló fi wá já sí pé gbogbo àwọn tó kù wọn ò bá nǹkan kan torúkọ wọn ń bẹ lórí rẹ̀. èyí tó o ṣe yìí o ṣe orípọ̀ dá ni o ṣùgbọ́n o fẹ́ fúnra rẹ nísìmí ní sàárè o sì fẹ́ fúnra rẹ nísìmí níwájú ọlọ́run. èyí tó sì dáa jù ni pé kó o fúnra rẹ nísìmí níwájú ọlọ́run. bẹ́ẹ̀ dá ọ̀bá rí sinmi láyé kẹ́dà orí sinmi níwájú ọlọ́run. ọlọ́run ò ní já rí nira láyé kò sì tún ní já rí nira lálùkìyámà. yóò ṣayé wa ní ayé rọrùn yóò sì tún ṣe àlùkìyámà wa náà ní àlùkìyámà rọrùn. ṣùgbọ́n ayé ń bì láti palẹ̀ mọ́ bálùkìyámà ó ṣe rọrùn. ọ̀nà tálùkìyámà ó fi rọrùn náà ni wípé ká tẹ̀lé ọlọ́run àti ìlànà rẹ̀ àtọ̀rọ̀ rẹ̀, ká tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ìlànà rẹ̀ àtọ̀rọ̀ rẹ̀. ọlọ́run ọmọ dákun pẹ́sẹ̀ ìfẹ́ nìkan kan wá ṣe o. bákan náà àtàbárù bí jami amláki li jihatin min al-jihad kubayla mawtihi qasidan hirmani al-waratha. òfin ọlọ́run kọ̀ fún ni wípé ká wá kóhun tá a ní ká fi tọrẹ fáwọn ìjọ kan, fáwọn ẹgbẹ́ kan, fáwọn iléeṣẹ́ kan nígbà tó lùwẹ̀ rẹ̀ rí wípé ọjọ́ ń súnmọ́ láti fẹ́ kó láyé, ó wá ṣe testament rẹ̀ pé àwọn ọmọ yìí wọ́n ní mi lára púpọ̀. ẹlòmíì yóò mọ̀ sọ wípé gbogbo àwọn ọmọ òun wọn ò ṣàǹfààní kan fóun láyé, gbà tóun ti ń lọ àlìkìyámà yìí òun ó sọ àsọlẹ̀ kalẹ̀ wọn ò ní fún wọn ní nǹkan kan nínú gbogbo ohun táwọn ní. èyí tí wọn náà kó jọ ṣe báwa ọlọ́run la fún ọ. mọ̀ràn ro ẹni bá ṣàìdá sí ọ nínú wọn òun náà ti ń ṣayé lọ kò tí kò ń bẹ kóun náà tó kú bí ti máa rí ojú tiẹ̀ náà ó rí bí ti máa rí tóun náà fi wá sọ yìí pé àṣé ní tó báyìí ni yóò máa wá rántí ṣùgbọ́n nígbà náà kò tún ní bá mọ́. ló jẹ́ kí ọlọ́run ọba fúnra ara ẹ̀ nínú al-Qur'an kó sọ fún wa wípé o qala ta'ala min ba'di wasiyyatin yusa biha aw daynin ghayra mudarin. kalma ghayra mudar òun náà ni wípé àsọọ́lẹ̀ tó bá sọ o ṣẹ̀ríà fẹ́ ká tẹ̀lé àsọọ́lẹ̀ tí òkú bá sọ kó tó kú ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ àsọọ́lẹ̀ tí ó kó ìnira bá àwọn ọmọ tó fẹ́ jogún. àwọn gbèsè tó o sì jẹ tá a gbọ́dọ̀ san kí ó má jẹ́ pé ó wá jẹ gbèsè ilé tí ó fi já sí pé gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ gbèsè làwọn ọmọ wa fi san títí kò wá ní ṣẹ́kù nǹkan kan ńlẹ̀ mọ́ o. ṣẹ̀ríà ní ìwọ tó fẹ́ lọ àlìkìyámọ̀ tó fẹ́ sọ àsọọ́lẹ̀ ńlẹ̀ ìwọ náà yí àníyàn rẹ wò dáadáa o. yí àníyàn rẹ wò dáadáa lérí àsọọ́lẹ̀ tó fẹ́ sọ kó má bàa yíwọ́ fún ẹ kó o tó kò láyé kó sì má bàa yíwọ́ fún ọ ní sàárè kó tún wá lọ yíwọ́ fún gbogbo àwọn ọmọ tó o bá fi sáyé nítorí pé bọ́ọ̀ bá ti ṣe àsọọ́lẹ̀ sọ o ti dàgbé sí ayé àwọn ọmọ rú lẹ́yìn rẹ àti gbogbo àwọn tí ó jogún pẹ̀lú wọn.
bákan náà tustahabu kitabatul wasiyya wal ishhadu alayha ṣẹ̀ríà Ọlọ́run wá jẹ́ ó yé wa wípé o wàsíyà yìí ká kọ èyí tó sì dáa jù ẹni tó fẹ́ lọ àlìkìyámà tó fẹ́ kọ wàsíyà kalẹ̀ èyí tó dáa jù ni pé kó fi ọwọ́ ara ẹ̀ fi kọ pẹ̀lú èkìrìtì ara ẹ̀ tó bá mọ̀wé kọ tó sì mọ̀wé kà kó fi ọwọ́ ara ẹ̀ fi kọ eléyẹn yóò mọ fún ìwé yẹn ní púà yóò mọ fún ìwé yẹn lágbára yóò mọ fún ìwé yẹn ní iyì yóò mọ fún ìwé yẹn ní àpọ́nlé yóò mọ fún ìwé yẹn ní ọ̀wọ̀ ju kó wá já sí pé afọ̀dìnàtẹ́ fi tẹ̀ ẹ́ àfi kọ̀ǹpútà fi tẹ̀ ẹ́ àwa yọ ọ jáde lọ torí pé gbogbo ẹni tó bá mọ olúwa rẹ̀ níjọ́ tí ń bẹ láyé bí wọ́n bá ti ṣe ń rí èkìrìtì rẹ̀ nǹkan kíkọ rẹ̀ báyìí ní ẹ̀mí ìgbàgbọ́ yóò mọ jòkó sí wọn lẹ́mìí lára àsọọ́lẹ̀ tó sọ ni. wal ishhadu alayha bẹ́ẹ̀ sì ni o ṣẹ̀ríà fàyè ńlẹ̀ wípé bọ́bá tún kọ tán kó tún pe àwọn olùjẹ́rìí kún kó sáyìn ẹ̀ tá a fi jẹ́rìí pé òun náà ló kọ sáyìn ẹ̀ ní ó tún wá fi déètì sí kó tún wá mú àwọn èèyàn gbéra fi kún kí wọ́n wá tún jẹ́rìí ẹ̀ kẹ́ wá sọ̀rọ̀ yàn dandan náà ní wípé kéèyàn gbé títí lọ dé ilé ẹjọ́ bọ́ bá sì gbé dé ilé ẹjọ́ náà kò sí láì fi ń bẹ̀ bọ́ bá sì ṣe é tó sáyìn ẹ̀ tó fi àwọn èèyàn ṣolùjẹ́rìí tí ó bá ti ní fún wàhálà tí gbogbo àwọn olùjẹ́rìí yẹn náà wọ́n sì jẹ́rìí ayé wọ́n sì jẹ́rìí alkiyama torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ ẹlòmíì lè lọ dá akọ ńgbà tẹ́ni tó kú bá kú tán àgbé ìjáde ìjẹ́rìí ni ó wá tako orú eléhùn ni tá a fi mọ̀ wípé ìjẹ́rìí àbòsí ni èyí tó ń jẹ́rìí o. tasbutul wasiyya bi umurin minha àwọn nǹkan tí máa ń fi àsọ́lẹ̀ àwọn nǹkan tí máa ń fi ìdí rẹ̀ múlẹ̀ dáadáa nínú ṣẹ̀ríà àkọ́kọ́ ń bẹ shahadatu adlain kárẹ́ èèyàn méjì tí wọ́n jẹ́ olóòótọ́ tí wọ́n jẹ́rìí ẹ̀ bóyá wọ́n kọrúkọ wọn sísàlẹ̀ ni o làwọn náà sáyìn sísàlẹ̀ ń bẹ ni o fi kún síàtú ẹni tí ó kọ wàsíyà gangan. ẹlẹ́kejì ń bẹ alkitabatul ma'rufa bihatil musi èyí tó dáa jù náà láti sọ lẹ́ẹ̀kan kẹ́ni tó fẹ́ sọ àsọ́lẹ̀ kárí pé òun náà ló kọ pẹ̀lú writing rẹ̀ pẹ̀lú écriture rẹ̀ pẹ̀lú ọwọ́ kíkọ rẹ̀ yóò dáa púpọ̀ jù yóò fẹsẹ̀ ìwé òun múlẹ̀. ìkẹta níbẹ̀ ikrarul warasati aw ba'dihim ká sì rí wípé àwọn ọmọ tí òkú filẹ̀ gbogbo wọn ni wọ́n fọwọ́ sí wípé bẹ́ẹ̀ ni bàbá àwọn sọ àsọ́ọ́lẹ̀ báyìí kalẹ̀ àbí ká sì rí apá kan nínú wọn tí ìṣe ọ̀kan tí ìṣe méjì tí wọn náà jẹ́rìí wípé bàbá àwọn sọ àsọ́ọ́lẹ̀ kalẹ̀ torí ó lè má rọrùn kí gbogbo àwọn ọmọ wà lójú kan àwọn kan lè wà ń Kútọ́nù àwọn kan wà ń Paris àwọn kan wà l'Amẹ́ríkì àwọn tí bá ń bẹ lẹ́yìn kárí wípé wọ́n jẹ́rìí ẹ̀ dáadáa ayé sì ti dá a lónìí bí bàbá ti kọ́ tán kó yọ fọ́tò ẹ̀ kó jù sí gbogbo àwọn ọmọ lórí gúrúùpù gbogbo bàbá kọ̀ọ̀kan ló ti ní gúrúùpù pẹ̀lú àwọn ọmọ rẹ̀ lónìí gbogbo ìyá kọ̀ọ̀kan ló ti ní gúrúùpù pẹ̀lú àwọn ọmọ rẹ̀ lónìí gbogbo fámìlì ló ti ní gúrúùpù pẹ̀lú ra wọn lónìí èyí tó o bá rí ṣe ń bẹ̀ jù síbẹ̀ kí gbogbo wọn rí yóò máa jẹ́ kí ọ̀rọ̀ yìí kó máa wúlò kó tún máa ṣe àǹfààní. àsọ́lẹ̀ lórí dáadáa ni ká sì sọ sí bá a bá wá sọ àsọ́lẹ̀ o àwọn nǹkan kan bẹ tí máa ń ba àsọ́lẹ̀ jẹ́ tabtulul wasiyyatu bima yali rujul musi anil wasiyya ẹni tó sọ àsọ́lẹ̀ kalẹ̀ kò tí ì kú ó wá sọ wípé in tóun sọ kalẹ̀ yìí o òun ò ló mọ́ òun fagilé ọ̀tán wàsíyà ní dúró bẹ́ẹ̀ mọ́tùl musalahu ẹni tá a sọ àsọ́lẹ̀ nítorí rẹ̀
ó ti wá kú kẹ́ni tó sọ àsọlẹ̀ tó kú ọ̀tàn ìyìn tí wọ́n sọ fún un ni kò ní ṣiṣẹ́ mọ́. ó jẹ́ sí pé bàbá kan sọ àsọlẹ̀ fún bàbá rẹ̀ àwa rí wípé bàbá rẹ̀ yẹn ti wá kú síwájú òun tó sọ àsọlẹ̀ rárá àsọlẹ̀ ni kò tẹ̀lé mọ́ àti fagilé. èyí tó wá lágbára jù ń bẹ̀ ni kọtulul musalahu almusi káwá rí wípé ńgbà tọ́mọ kan rí pé bàbá tòun ti sọ àsọlẹ̀ pé ilé tó wà ní Canada òun lòun ní ó sì lọ́ọ́ ṣekú pa bàbá náà. tó bá rí bẹ́ẹ̀ àsọlẹ̀ tí bàbá àní sọ fún yẹn àní gbé àsọlẹ̀ nì fún mọ́ torí pé ojú lọ́kàn láti fẹ́ gba ẹ̀tọ́ àsọlẹ̀ yìí ló fi lọ́ọ́ pa àní gbé fún mọ́ ẹni tí sẹ̀rí àwínú. bákan náà rọ́fùdùl musalahu alwasiya ba'da mautil musi ẹni tí wọ́n kàkọ́lẹ̀ tí wọ́n sọ àsọlẹ̀ wípé ká gbógun fún ká gbé ẹ̀tọ́ kan fún àwa gbé ẹ̀tọ́ yẹn lọ fún nígbà tí wọ́n kọ́ kalẹ̀ tẹ́ni ẹ̀ wá kú àwa gbé lọ fún ọkọ̀ olóhùn ọgbà kò sí láì fi ń bẹ̀ ẹ̀dá padà ayé wa ọlọ́run jọ dá o ọ̀run wa ọlọ́run jọ dá títàn wa ọlọ́run jọ dá àtúbọ̀tán wa ọlọ́run jọ dá ọlọ́run járí dáadáa ṣe o gbogbo ẹ̀yin olùgbọ́ wa ọlọ́run ní padà lẹ́yìn yìí subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillah.